Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ ṣáájú a rí bá ṣe lè mọ wá derivative function kan gba first principle. A rí bákan náà bá ṣe lè mọ wá derivative ní kánmọ́kánmọ́ tí ó bá wà lágbọ́nrin polynomial. Ká ṣàkíyèsí o, tá à ń differentiate function ni o, èsì tí ó mọ fún wa lẹ́yìn ìgbà tá a wá differentiate tán function tún lòun náà. A já sí pé mo lè mọ differentiate function kan tí mo ti differentiate sẹ́yìn. Ìgbésẹ̀ yìí òun la mọ̀ pé ní ìmọ̀ wá higher order derivative function kan. Nínú ẹ̀kọ́ yìí máa máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ bá mi ká lọ. Tó wá lọ bí báyìí àwọn tá à ń ṣe yìí dy dx yìí a máa pè wọ́n ní first order derivative mo lè ní second order náà ni pé function tí mo ti differentiate tẹ́lẹ̀ yẹn kí n tún differentiate rẹ̀ padà. Tó bá yẹ pé mo pa functional notation ni pé tí n bá ní y mi kó jẹ́ f of x mo ní dy dx mi òun náà ní ti f prime of x. So tí ẹ bá wọn sẹ́rí d dx òun náà ní pé kí ni y mo differentiate. A jẹ́ sí pé tó bá yẹ pé ó lè bá fún mi dy dx bó ní tí máa fẹ́ differentiate dy dx nǹkan ṣe àgbọ̀n náà mo jẹ́ d dx kí ni mo fẹ́ differentiate sí instead dy dx. Ẹgbẹ́ tí a wá ṣe yóò máa fún wa ní d squared y dx square. D square y dx square náà ni pé function tí mo differentiate tẹ́lẹ̀ kí n differentiate rẹ̀ padà. Yóò yé wa ẹ̀tún mọ̀ wo ká pé n bá tún fẹ́ differentiate eléyìí tí mo ti differentiate lẹ́lẹ́kejì yìí òun náà máa jẹ́ kí ni o the cube y dx cube a máa pè lè ní first order eléyìí second order eléyìí yóò máa jẹ́ kí ni o third order derivative. First order ẹ gba lè pè ní y prime tàbí f prime of x, ẹ lè pè lè ní y prime prime, ẹ lè pè lè ní y prime prime. So tí ajá sí pé tí n bá ní y mi tó bá jẹ́ 10s raised power 5 plus 4s raised power 3 plus 5s square plus 3 ẹ jẹ́ sọ pé plus 3. Ọ̀yà kí ni y prime mi ó máa jẹ́ pé kí n differentiate ẹ̀ lẹ́ẹ̀kan yóò máa jẹ́ 50s raised power 4 àbí plus 12s squared plus 10s able to your derivative constant 0 ló wọ́n jẹ́. Y prime prime náà ni pé function tí mo differentiate tẹ́lẹ̀ kí n tún differentiate ẹ̀ padà second order derivative yóò máa jẹ́ kí ni o 200s raised power 3 àbí 4 times 50 200 ká yọ 1 kó nu 4 yóò fún 3 then plus 24x plus 10. Mo dẹ̀ sọ fún wa pé y prime prime náà ni d squared y dx square tó bá ní d square y dx square náà ni pé second order derivative wọ́n dẹ̀ tún lè pè ní f prime prime of x kankan náà ni. Mo tún lè wá third order derivative mi náà yóò máa jẹ́ kí ni o 600s squared plus 24. Kódà mo lè wá fourth order yóò máa jẹ́ kí ni o 1200x. Kódà mo lè wá fifth order 1200. Kódà mo lè wá sixth order yóò máa fún wa ní kí ni o 0. Ẹ dákun sí agbára èèyàn yé yóò máa fún mi ní kí ni o yóò máa fún mi ní 0. Jẹ́ tí eléyìí bá yé wa o tá dẹ̀ ti gbọ́ àlàyé rẹ̀ yékéyéké dáadáa. Ó yá